dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a gbé yín ga, Ọlọ́run aláàánú, olùfẹ́ wa, olùpamọ́ wa, fún oore ọ̀fẹ́ àti ojú rere tí a tún fi rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹsàn-án. Yíyìn àti ògo àti ọlá ní forúkọ mímọ́ yín o. A sì gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ò gbọ́ lénìí yóò ṣe ayé, ilé, ẹbí, ìgbéyàwó wa ní rere ní orúkọ Jésù. Kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ ìkẹrìnlélógún oṣù kẹsàn-án. Àkòrí tí a ò gbéyẹ̀wò lénìí sọ wípé olùrànlọ́wọ́ ní tòótọ́ bí apá kejì. Olùrànlọ́wọ́ ní tòótọ́ bí apá kejì. Àmú àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrin. Ìwé òwe orí ìkejìlá ẹsẹ̀ ìkẹrin. Obìnrin oníwà rere ni adé ọkọ rẹ̀, ṣùgbọ́n èyí tí ó dójú tì ni ó dàbí ọyún nínú egungun rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé òwe bákan náà, orí ìkọkànléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Ìwé òwe orí ìkọkànléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹwàá títí dé ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. A ó rọra kà ní mọ́ńbé nítorí àkókò. Ta ni yóò rí obìnrin oníwà rere? Nítorí iye rẹ̀ ó kọjá iyùn. Aya ọkọ rẹ̀ gbẹ́kẹ̀ lé e láì bẹ̀rù, bẹ́ẹ̀ ni òun kì yóò ṣe aláìní èrè iṣẹ́. Rere ni obìnrin náà yóò sì máa ṣe fún un, kì í ṣe búburú ní ọjọ́ ayé rẹ̀ gbogbo. Obìnrin náà yóò máa ṣàfẹ́rí kúbúsù àti ọ̀gbọ̀n, òun sì fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ tinútinú. Ó dàbí ọkọ oníṣòwò, ó mú oúnjẹ rẹ̀ láti ọ̀nà jíjìn rere wá o. Ó sì dìde nígbà tí ilẹ̀ kò tíì mọ́, a sì fi oúnjẹ fún ẹni ilé rẹ̀ àti iṣẹ́ òòjọ́ fún àwọn ọmọbìnrin rẹ̀. Ó kíyèsí oko, ó sì mú èrè rẹ̀ ni ó fi gbin ọgbà àjàrà. Ó fi agbára gba ẹ̀gbẹ́ rẹ̀ ní ọ̀já, ó sì mú apá rẹ̀ méjèèjì le. Ẹ jẹ́ kí a wá lọ sí ẹsẹ̀ ìkẹtàdínníọgbọ̀n títí dé ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Ó sì fi ojú sílẹ̀ wo ìwà àwọn ará ilé rẹ̀, kò sì jẹ oúnjẹ ìmẹ́lẹ́. Àwọn ọmọ rẹ̀ dìde, wọ́n sì pè ní alábùkún fún, àti baálé rẹ̀ pẹ̀lú, òun sì fi ìyìn fún un. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin rẹ̀ ni ó hùwà rere, ṣùgbọ́n ìwọ ta gbogbo wọn yọ o. Ìwọ ni ó ta gbogbo wọn yọ. Ojú dáradára ní ẹ̀tàn, ẹwà sì já sí asán. Ṣùgbọ́n obìnrin tí ó bẹ̀rù Olúwa, òun ni kí a fi ìyìn fún. Fi fún un nínú èso iṣẹ́ rẹ̀. Jẹ́ kí iṣẹ́ ọwọ́ ara rẹ̀ kí ó sì yìn ní ẹnu bodè. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Lónìí, màá parí ẹ̀kọ́ mi lórí ohun tí jíjẹ́ olùrànlọ́wọ́ nítòótọ́ túmọ̀ sí. Àwọn aya kan wà tí wọ́n máa ń ṣe ara wọn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o. Gẹ́gẹ́ bí aya, tí o bá fi owó pamọ́, tí o wí pé owó mi, èmi ni mo ní owó mi, owó ọkọ wa, owó ọkọ mi, owó gbogbo wa ni, o kì í ṣe olùrànlọ́wọ́ láti ran ẹni náà lọ́wọ́. Ó gbọ́dọ̀ wá láti ọkàn rẹ láti fi àwọn ohun ìní rẹ sílẹ̀. O kò lè ní òun ṣe ìrànlọ́wọ́ nígbà tí o kò bá gbọ́ bùkátà tí ó rọrùn fún ọ láti gbọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ ọkọ ni láti tọ́jú ilé, ṣùgbọ́n nígbàkúgbà tí o bá lè ṣe é, yóò jẹ́ ohun ìrànlọ́wọ́ láti wí pé má ṣe ìyọnu èyí, mo ti yanjú rẹ̀. Rántí ríran ẹni lọ́wọ́ túmọ̀ sí pé kí a gbé àjàgà kúrò lórí ẹni náà, kì í ṣe kí a máa wò ó níran kí ó dá àjàgà náà gbé. Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, o gbọ́dọ̀ fi kún nínú ohun tí ọkọ rẹ̀ ń ṣe. Máa wà níbẹ̀ láti ràn lọ́wọ́ níbikíbi tí ó bá ti nílò ìrànlọ́wọ́ rẹ, pàápàá
nígbà tí ó bá béèrè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ rẹ. O kò lè jẹ́ olùrànlọ́wọ́ tí o kò bá ní ìtẹríba. Tí o bá fẹ́ ran ènìyàn lọ́wọ́ pẹ̀lú ohun kan, wọ́n á fún ọ ní ìtọ́ni lórí bí o ṣe lè ràn wọ́n lọ́wọ́. Nígbà tí wọ́n bá fún ọ ní ìtọ́ni, ó yẹ kí ìdáhùn rẹ jẹ́ bẹ́ẹ̀ ni olólùfẹ́ mi. Tí o bá wí pé rárá, ó hàn gbangba gbàǹgbà pé o kò fẹ́ ràn lọ́wọ́ nìyẹn o. Tí o bá wí pé rárá, o kò fẹ́ ràn lọ́wọ́. Tí ó bá wá jẹ́ pé o fẹ́ mú àbá mìíràn tó dára jù yẹn wá, ó yẹ kí ìdáhùn rẹ jẹ́ pé tí a bá wá gbégbá ọ̀nà báyìí ńkọ́ o. Lòdì sí rárá. Tí àṣeyọrí ọkọ rẹ bá wù ọ́ ní tòótọ́, wàá ṣe ohun gbogbo tí o ní láti ṣe láti lè ràn án lọ́wọ́. Nígbà tí kò sí ẹbí mi tó wá sí ilẹ̀ ìpàgọ́ ti ìjọ ìràpadà, kò rọrùn. Nígbà tí mo kọ́kọ́ kó wá sí ilẹ̀ ìpàgọ́ ti ìjọ ìràpadà, kò rọrùn fún ìyàwó mi o. A kúrò ní ìlú sí àárín inú igbó kìjikìji. Ilé tí a sì kó wọ̀ nígbà náà, ilé tí a wọnú rẹ̀ tí a kó wọ̀ sí kò ní fèrèsé o. Ibẹ̀ níbi tí à ń pè ní Open Heaven International Center lónìí. Kì í ṣe pé ìyàwó mi kàn kó wá sí ibi tí kò rọrùn yìí nìkan o, ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìjíhìnrere kíkan ní agbègbè náà. Ó kó ẹgbẹ́ díẹ̀ láti ràn wọ́n lọ́wọ́ kí wọ́n sì lọ sí àwọn abúlé tí ó jìnnà láti lọ wàásù ìhìnrere. Àwọn mìíràn kò fẹ́ gbọ́ nípa Kristi nígbà tí àwọn kan wí pé àwọn ti darapọ̀ mọ́ àwọn ìjọ ńláńlá. Ẹ̀wẹ̀ kò tẹ́tí sí o. Ó sì tẹra mọ́ láti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tí a ní ní agbègbè náà lónìí, kódà títí tí ó fi dé ìlú Ìbàfọ̀ tí ó tó bí kìlómítà 20 sí ibi tí a wà ní ilẹ̀ ìpàgọ́. Ó jẹ́ àpẹẹrẹ olùrànlọ́wọ́, èyí tó máa ń kópa tí ó sì máa ń ṣe ohun gbogbo ní ìkápá rẹ̀ láti rí wípé ọkọ rẹ̀ ṣe àṣeyọrí. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ olùrànlọ́wọ́ ọkọ rẹ ni o jẹ́ ní tòótọ́? Ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé bàbá mi, Olúwa jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ olùrànlọ́wọ́ ọkọ mi ní tòótọ́. Ní gbogbo ìpele, jẹ́ kí n lè máa ran ọkọ mi lọ́wọ́, kí n lè jẹ́ olùrànlọ́wọ́ fún ọkọ mi ní tòótọ́. Àwa ọkọ náà, ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé Olúwa jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́ láti tọ́ aya mi sọ́nà ní ọ̀nà tí yóò fi máa ràn mí lọ́wọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa comment nípa ẹ̀, ẹ máa share kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. Ó dàbọ̀.